má gbé fídíò yìí kúrò ńbẹ̀ wò mí dáadáa ọ̀gẹ̀dẹ̀ àgbagbà níbẹ̀ lọ́wọ́ mi àṣírí 3-in-1 mo fẹ́ fún ẹ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó ń wò lọ́wọ́ mi yìí mo fẹ́ kó ẹ fún ìwọ tí táyé ti gba ògo rẹ ìwọ táyé ti sísò ògo rẹ iṣẹ́ ọ̀gẹ̀dẹ̀ tó ń wò lọ́wọ́ mi mo fẹ́ kó ẹ ní iṣẹ́ gba ògo mi padà fún mi iṣẹ́ bí ènìyàn ṣe ń gba ògo rẹ̀ padà wọ́n ti gba ògo lára àwọ ìbálòpọ̀ ni wọ́n fi gba ògo lára obìnrin mìíràn yahoo mo fẹ́ fẹ́ yahoo mo fẹ́ tẹ̀lé ọmọ yahoo tó ti wí ọṣẹ gbóná ó bà lé ọ abálájọ tó fi dolófo tó bá fáyìn léni tó bá di lọ́la ò tún ní fáyìn ọkùnrin mìíràn wọ́n ti gba ògo lára rẹ̀ nítorí ìgbádùn ìṣẹ́jú kan wọ́n ti gba ògo 30 years lára rẹ̀ ológo ogun ìdílé bàbá àtìyá wọn fàyè gba ògo rẹ̀ wọ́n dẹ̀ ẹ́ láàmú wọ́n ló ológo ṣùgbọ́n wọn ò jẹ́ orógo lò lọ gẹ́ẹ̀tì ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ẹ fọ́lò mi ẹ láìkì ẹ fọ́lò mi kẹ́dẹ̀ sí ẹ rẹ̀ fún wọn tó bá fẹ́ pè mí nọ́mbà mi lélẹ́yìí 07016014790 òun náà ni WhatsApp òun náà ni direct call. Báwo ló ṣe ṣiṣẹ́ yìí ìwọ tí wọ́n ti gba ògo rẹ lójú àlá ni wọ́n gbògo lọ́wọ́ ẹlòmíràn nípa oúnjẹ ẹlòmíì nípa ìbálòpọ̀ ojú àlá. Aṣọ tó yẹ ọ̀tá rẹ tí wọ́n pè lọ́rẹ̀ rẹ ibẹ̀ ni wọ́n ti gba ògo lọ lára rẹ. Oh my God, ibi tí wọ́n gbórí rẹ lọ tí wọ́n ti bọ́ ọ ṣeun ibẹ̀ ni wọ́n ti múnu rẹ ibẹ̀ ni wọ́n ti gbògo lọ lára rẹ. Iyẹ̀pẹ̀sẹ̀ rẹ ni wọ́n bù wọ́n gba ògo lọ lára rẹ. Ọkọ tí wọ́n fẹ́ ló gba ògo ó tẹrí ògo rẹ bá. Sórí iṣẹ́ yìí tó bá ṣe ọ̀nà méjì ní ṣiṣẹ́ fún tó àwọn tó wà nídìí ọ̀rọ̀ rẹ tí wọ́n gba ògo rẹ yìí tí wọn ò bá túwọ́ gbọ́ mi tí ẹnìyàn ò bá jáwọ́ ó máa fi kú ṣèpàjẹ́ ni nítorí bí ọ̀gẹ̀dẹ̀ bá yọ aṣọ tuntun láàárọ̀ tó máa fi di alẹ́ aṣọ yẹn máa ya so wọ́n gbọ́dọ̀ túwọ́ by force ni bá mi lọ gẹ́tọ̀ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó bá fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ fún ẹ bá mi share rẹ̀ fún ènìyàn 12 ó kéré jù èèyàn 12 gẹ́tọ̀ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó ti pọ́n báyìí àìdá ó rà àbí wọ́n ló gbé sínú ilé tó fi pọ́n báyìí tó bá ti gẹ́tì bírò blue tàbí marker blue wàá kọ orúkọ rẹ sí lára lágbájá for example jẹ́ ń kọ orúkọ mi síbẹ̀ kó lè yẹ dáadáa nítorí ẹ̀wọ̀n oníbèrè tó bá béèrè lọ́wọ́ mi máa gba owó ìtọrẹ àánú lọ́wọ́ ẹ̀ sótìrí wo mo kọ orúkọ mi sí wàá kọ orúkọ rẹ síbẹ̀ lágbájá ọmọ lágbájá tó bá ti wá kọ síbẹ̀ ó wàá ka Psalm 126 ẹ̀yin tẹ́ wàá ń lo ìbò tẹ́ tún jìyà bí ẹni tí ò ní bàbá ẹ wá ń blame ara yín pé kílẹ̀ wá ṣe nílùú òyìnbó ẹ lọ bá mi gẹ́tọ̀ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà a ní ẹ sí ẹ rẹ̀ nọ́mbà mi náà nìyẹn 07016014790 ẹ fọ́lò mi kẹ́ lè jèrè ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ẹlòmíì wọ́n ti gba solution rèé tó bá lè ṣe tó bá ti korúkọ rẹ lágbájá ọmọ lágbájá wà wá ka Psalm 126 sí ní ìgbà 3 tó bá ti wá kà á sí ọjọ́ tó bá fẹ́ ṣiṣẹ́ yìí alẹ́ ni wọ́n ṣe o ọjọ́ tí wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ yìí ọjọ́ Tuesday alẹ́ Tuesday tàbí alẹ́ ọjọ́ Thursday tàbí alẹ́ ọjọ́ Saturday láàrin ọjọ́ 3 yẹn ni wọ́n ṣiṣẹ́ gba ògo mi yìí fún mi o iṣẹ́ gba ògo téèyàn fi gbé ògo padà tó confam tó bá tó wá kà á sí nígbà 3 aṣọ white ni wàá wọ̀ lálẹ́ ọjọ́ yẹn ó wàá fi ọ̀gẹ̀dẹ̀ àgbagbà yìí rọrí sùn tó bá ti fi rọrí sùn kúrò rẹ kú oríire tójúmọ́ bá ti mọ́ kó tó bá ènìyàn sọ̀rọ̀ wàá lálàá o wàá lálàá láyẹn pè mí wàá wá bú ọ̀gẹ̀dẹ̀ wọn ọ lè tú àṣírí bọ́ ṣe gbògo lára rẹ wọ́n máa tó àṣírí yẹn tó bá ti kásámì ẹ̀ ti tán wàá gbàdúrà gbogbo nǹkan tó fẹ́ tó bá ti gbàdúrà gbogbo nǹkan tó fẹ́ sí lẹ́yìn sáàmù yẹn ló fi rọrí ó wá bo láàárọ̀ kùtùkùtù kó tó béèyàn sọ̀rọ̀ tó bá ti wá bo ó wá jẹ gbogbo ọ̀gẹ̀dẹ̀ yẹn
wàá mú mi lé. Odidi ọjọ́ mẹ́ta tó bá ti jẹ ọ̀gẹ̀dẹ̀ ò gbọ́dọ̀ ní ìbálòpọ̀, wọ́n máa gbé ẹ rìnrìn àjò gan, àwọn ìrìn àjò tó lé. Ẹlòmí á sọ pé ọ̀gẹ̀dẹ̀ lásán pẹ̀lú Sam. Àṣírí ni, èdìdí ni, ohun tá à ń pè wòlíì nìyẹn. Ọdún tó wà yìí mo fẹ́ fi àwọn àṣírí lẹ̀. O gbọ́dọ̀ bọ́ nínú ogun. Mo fẹ́ jẹ́ kí wọ́n náà lò kóró ògo lò, kí wọ́n náà wá padà wá gbégbé ọpẹ́. Tó bá ti wá jẹ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí ẹrẹ o. Join wa ní every Wednesday program tá a máa ń ṣe. Òun ló ń wò lórí fọ́nrán yìí lọ́wọ́. Ó máa ń ní agbára gidi gan. A pè é ní Shiloh service. Every Wednesday ní dédé agogo 9 títí dá agogo 1 ọ̀sán. Ago 9 àárọ̀ títí dá agogo 1 ọ̀sán. Àwọn èèyàn máa ń wá káàkiri orílẹ̀-èdè. Wọ́n náà wá join wa. Nọ́mbà mi tí mo pè lẹ́ẹ̀kan yẹn náà ni wàá pè. Sango Ọ̀tà ìjókòó lọ́dọ̀ wa. Gbìyànjú kó mẹ́sẹ̀gì mi, kó béèrè àdírẹ́sì kí wọ́n náà wá Shiloh yẹn. Wàá ní àǹfààní, a máa ṣọ́nà fún ẹ lọ́fẹ̀ẹ́ láì gbowó lọ́wọ́ rẹ ní every Wednesday. Ìwọ náà join, Ọlọ́run dẹ̀ máa rìn kọjá gan-an. Wàá rógo rẹ lò. God bless you.